Ǹjẹ́ o mọ̀ wípé gẹ́gẹ́ bí ọlọ́mọbìnrin, ó ṣe pàtàkì fún ọ láti ní iṣẹ́ kan pàtó tí ìwọ náà máa ṣe, tí wàá lè tọ́ka sí wípé èmi ni mo ní iṣẹ́ tí mò ń ṣe nìyí. Léyìí tó já sí wípé ìwọ náà ó lè máa rí nǹkan kan níbẹ̀ àti máa rí ohun fi sí ẹnu tí ò ní já wípé ṣe ni wàá máa dúró wípé dádì fẹ́ẹ́ dé àbí lágbájá fẹ́ẹ́ fowó ránṣẹ́ sí mi ní gbogbo ìgbà tí ìwọ náà lè máa lè gbọ́ bùkátà àti tiẹ̀ náà kéékèèké nínú nǹkan tá à ń sọ yìí. Ó lè jẹ́ iṣẹ́ ọwọ́ torí pé gbogbo wa la ti mọ̀ pé ní ayé tá a wà nísìnyí a ní láti fi apá kún tọ̀nà kó bàa lè tó pín. Iṣẹ́ ọwọ́ kan náà ò sì tún tó jẹ. O lè ní méjì, o lè ní mẹ́ta bí agbára rẹ bá ṣe gbé ni. Níwọ̀n ìgbà tí o bá ti jẹ́ pé nǹkan tí o lè mú papọ̀, tí o lè papọ̀ mọ́ nǹkan tí ò ń ṣe. Kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀, ṣèbí kó má bàa fi máa jókòó kalẹ̀ wípé lágbájá fẹ́ẹ́ dé, tàmẹ̀dú fẹ́ẹ́ dé ni. Torí ẹ̀ lèmi tún ṣe ń sọ fún ẹ lénìí wípé wá iṣẹ́ kan kó máa ṣe. Torí pé níwọ̀n ìgbà tó bá ti ń ṣe nǹkan kankan tó ń mú owó wá fún wọn náà, ó ti róra rẹ lágbára ni. Kò ní sí wípé bóyá nìkan fi ọ́ ṣakọ ní gbogbo ìgbà. Torí oríṣiríṣi la ti ń gbọ́. Wọ́n láwọn kan ti ẹ̀wà tó jẹ́ wípé tí àwọn àti ọkọ wọn àbí olólùfẹ́ wọn bá fi lè jà, tí wọ́n bá fi lè ní gbólóhùn asọ̀pẹ́rẹ́, bóyá olólùfẹ́ ẹ̀ ló ṣe gbogbo nǹkan tó ń jókòó tì, bóyá òun ló ṣe fún un. Wọ́n lẹ́lòmí àti ẹ̀gbà kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù lọ́wọ́ wọn, tàbí kó gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ ẹ̀, tàbí kó tiẹ̀ tilẹ̀kùn pa, kó ní ṣèbémi ni mò ń bọ̀ ẹ̀. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé ìwọ ló ní fúnra ara rẹ, tó jẹ́ wípé owó ẹ̀ ló fi ń ṣe, ṣé wọ́n bí ẹnìkan dáa láti wá tilẹ̀kùn ṣọ́ọ̀bù níbi tí ó ti ń ṣọrọ̀ ajé? Ìyẹn ò ṣeé ṣe. Òun ni mo tún ṣe ní kí n pè ọ́ ṣàkíyèsí lónìí wípé gẹ́gẹ́ bí ọmọbìnrin, o nílò láti wá iṣẹ́ kan tàbí èkejì tí wàá máa ṣe. Bẹ́ẹ̀ ni, tí a máa mú oúnjẹ wá sí orí tábìlì fún wọn náà, tí ò ní jẹ́ wípé ní gbogbo ìgbà ni wàá máa wojú èèyàn tàbí òní àtilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀, ọ̀la gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ ẹ̀, ọ̀la àtilẹ̀kùn ilé tí ìwọ náà lè fi dá dúró lórí ẹsẹ̀. Ire o.